bí àwọn herdsmen ṣe ń pa tó ń pààyàn bí ẹni pẹran àwọn ò rí pé táwọn ọmọ wọn ṣe ò dáa àní àìsàmẹ́tì táwọn gbélé àwọn ọmọ wọn lọ́wọ́ ni iṣẹ́ tó ń gbé ní àwọn ọmọ wọn lọ́wọ́ kan ṣe ni náà wọ́n wá nínú àwọn olórí wọn wá sọ pé ẹ wá o national cake yẹ àwọn herdsmen náà tọ́ sí o you must support their business that cow business torí pé ẹ̀ ń kọ́ ṣọ́ọ̀bù ẹ̀ tà ẹ̀ faná sí ẹ̀ ṣomi sí àwọn kan ń gbádùn ẹ̀ àwọn ò rí kankan gbádùn pé torí pé àwọn náà jẹ́ Nàìjíríà ẹ wá gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ṣé a lè blame wọn àwọn ń jà fáwọn ọmọ wọn ni àwọn dúró nídúró bàbá tẹ̀ yìí pé àní ilẹ̀ Yorùbá yìí àwa máa gbà á àwọn bàbá wa ti sọ wípé ilẹ̀ yẹn belong to them àwọn làwọn ní Danfojo ti sọ fún wọn pé ilẹ̀ yẹn àwọn làwọn ní Malala Danfojo àbíkílẹ̀ ń pè é Malana Amadu Bello náà ti sọ wípé the land belong to us they must take it by force ló mú kí àwọn bàbá wa náà pa kúbẹ́kúbẹ́ ọkọ Yorùbá bá rokoroko kò wá rèrè oko jẹ Yorùbá wá ń làágùn nínú ooru nínú òtútù sọ́rí àwa ń làágùn nínú òtútù àwa ń pariwo pé ooru mú wa nínú òjò ọkọ Yorùbá rokoroko èrèrè oko jẹ àwọn bàbá ìwà dúró àdá ni ó wá ń hùwà bíi pé òun ò bá kọ̀mù rí àìnú àdá ó ń dùn ní bó ṣe ń bà kọ́ jẹ́ ni kò mọ̀ pé ilé àti wọ̀sùn lòún bàjẹ́ àkọ́wá ń jìyà lọ́wọ́ àdá bí ìran Yorùbá ṣe ń jìyà lọ́wọ́ àwọn bàbá yìí àwọn bàbá tó mọ rere tí wọn ò ṣe àwọn bàbá tó yẹ kó dìde fún òmìnira Yorùbá torí ìjẹkújẹ olè tó fẹ́ jẹ tó sọra wọn di Afẹ́nifẹ́ bí tó tún sọ wípé àwọn tó ń fìyà jẹ ìran Yorùbá àwọn tó ń takò òmìnira Yorùbá tó tún sọ fún wa pé ó ṣojú Awólọ́wọ̀ ó tún ṣẹ̀yìn Awólọ́wọ̀ ẹ mọ̀ pé Òwu tí Ayọ̀ Adébánjọ wọ́n gbọ̀n lẹ̀ lórí ọba Ọládipúpọ̀ Ẹnìtàn yìí máa wọn ló máa wọn fún ìran Yorùbá náà fi ní pé Òwu tí ìyá gbọ̀n òun lọmọ òun Òwu tí Ayọ̀ Adébánjọ gbọ̀n lẹ̀ òun la ọba Ọládipúpọ̀ Ọláìtàn máa wọn fún ìran Yorùbá àwọn òdú níbi kí ó dáa fún ìran Yorùbá torí wọ́n mọ̀ pé tán bá gba orílẹ̀-èdè Yorùbá tí Yorùbá bá wà lálàáfíà ayé fàmílétètú tán jẹ wọn ní rí jẹ that is why lẹ́bí rí gbogbo wọn náà wọ́n á rọ sínú òṣèlú nígbà tó ti mọ̀ pé wọ́n ti fi àárọ̀ wọn àtọ̀sán wọn ti fi ráre èrè ìdí tí wọn ò fi gbà tí wọn ò fi support nìyẹn tó fi sọra wọn di Afẹ́nifẹ́ bí o they are not Awólọ́wọ̀ followers ẹ wá gbọ́ orúkọ bàbá yẹn mi ò tiẹ̀ mọ̀ mi ò rántí orúkọ ẹ̀ dáadáa ni mi ò rántí orúkọ ẹ̀ Abdullahi Adamu ní sùúrù mọ̀ para ní mo mọ̀ pé òun ẹ̀ ó ní government must protect herdsmen tó ń pààyàn tá a da màálù bójú oko ẹ̀gẹ́ náà wọ̀ wọn ọ̀títàn bá wú ẹ̀gẹ́ yẹn jẹ tẹ́kẹ́ tó lọ bójú oko àgbàdo ni wọ́n mọ̀ gé àgbàdo alágbàdo ọ̀títàn bá parí àgbàdo bóbó wọ́n bá wọ 1 million acres of àgbàdo wọ́n á jẹ tán wọ́n wọ 1 million acres of ẹ̀gẹ́ wọ́n á jẹ tán àwọn herdsmen ni ò jẹ́ kí àwọn àgbẹ̀ wá lórí ọ̀fẹ́ àti lọ sóko mọ́ fídíò bọ̀bọ̀ kan wà lọ́wọ́ mi tán ṣaṣaṣaṣaṣa nígbà tí ó ràn án wọ́n ṣaṣaṣaṣaṣa nígbà tí ó ràn án
wọ́n á bẹ̀rẹ̀ sí ń la igi mọ́ bó ṣe ń sá lọ náà ń la igi mọ́ ìyẹn ní Ọlọ́run ló ní kó mọ odò wẹ̀ ló bá rí omi kan ló bá fly sínú omi yẹn ó ní mẹ́ta nínú wọn fly pẹ̀lú sínú omi yẹn pé ìwọ yóò ní lọ Ọlọ́run ló ní kó mọ omi wẹ̀ dáadáa ọmọ àwọn ṣé Ìlàjẹ ni lẹ́sẹ̀ odò ní Ondo State ló fi wẹ̀já ṣáájú wọn. Òun ní ìkan nínú àwọn leader wọn sọ pé government must protect them. The Nigeria government must protect them so they can be able to bind all the Yorubas. Ṣé wọn protect wọn ni? Ìwọ mú Fúlàní lóko ẹ tó jẹran tí evidence wà ìwọ mú lọ sí police station òkú lẹlẹ́jà ń ta ni ìwọ náà máa padà tì mọ́lé tí wọ́n bá pa ẹ́. Ṣé Nigeria government did not protect them? Nigeria government is protecting them. Tó dẹ̀ hàn sí gbogbo wa tèmi àtẹ̀yìn náà dẹ̀ rí tí ìṣòro wọ́n ní bẹ́ẹ̀ bá ààrẹ sí Fúlàní lénìí tẹ́ ẹ kó ẹ̀gẹ́ tẹ́ ẹ ṣe fídíò tẹ́ ẹ bá mú dé police station tó bá máa tó bí 2 hours or 3 hours ìwọ tó mú wọn lọ́dọ̀ máa sọ sẹ́yìn káńtà wọn á ní kó máa lọlé tẹ́lẹ̀ ń pa ọmọ Yorùbá bẹ́ẹ̀ nípa ẹran wọ́n lé àwọn àgbẹ̀ wa kúrò lóko àwọn ìyá arúgbó tó ti pẹ́ tó ti jà fẹ́ǹfì rí wọn á yọ pọ́nrán tì wọ́n àìmọye ìyá àìmọye àwọn àgbàlagbà Yorùbá tó kú sí wọn lábẹ́ ẹni àmọ̀rí ìbá kú ni. Now one of the leaders the Fulani leader ní pé government must protect them and I call the man ojúlówó ọmọ ọkọ Fúlàní tó dúró tó ń defend àwọn ọmọ títí wọn and I call our leader ojúlówó ọmọ àlè ilẹ̀ Yorùbá tó ń takò ọjọ́ ọ̀la Yorùbá. Ṣé mo gbà àwọn yẹn ń fi àwọn ọ̀dọ́ wọn ohun tí àwọn ń fẹ́ wọ́n fẹ́ fi ọ̀dọ́ gbà á lọ́wọ́ àwọn Yorùbá. Ṣèbó yẹ káwọn àgbà títí wa náà lo àwọn ọ̀dọ́ láti sọ pé ẹ̀tọ́ wa ni ẹ̀ ní rí gbà nígbà tí ìṣe pé àwọn ọ̀dọ́ láwọn ò ní jáde síta tí àwọn ọ̀dọ́ rẹ́dì but àwọn ọ̀dọ́ wa tí ò ní AK-47 dání lẹ máa bá lọ́dọ̀ DSS lẹ máa bá ní police station lẹ máa bá ní camp àwọn army wọ́n á ní kí ló ṣe wọ́n ní they are fighting the Fulanis. Fúlàní adẹ ti pa lọ wọ́n ní wọ́n pa káwọ Fúlàní wọn ò ní béèrè ẹ̀mí ọmọ Yorùbá tí Fúlàní ti pa. Ẹ gbọ́ ṣé government to protect wọn? Government has already protected them sir. Bàbá wa Abdullahi former governor of ṣé Nasarawa ni wọ́n ti ń protect wọn. Olè máa fi rí tán mú 114 x-men ní Ondo torí pé gómìnà Ondo ń bẹ̀rù he want to protect them ó dá wọn padà sọ́dọ̀ bàbá wọn by faith torí mo mọ̀ kọ́ wọn padà wá sí ìwọlẹ̀ Yorùbá but our leaders protect ike àwọn gan ló máa nà kásẹ̀ pé òun ló ń lọ yẹ ẹmu dáadáa. The Fulani leaders they are ojúlówó ọmọ ọkọ tí wọ́n fẹ́ kí fíṣàn baba ńlá baba wọn wá sí ìmúṣẹ fíṣàn Mallam Danfojo àwọn bàbá títí wa ní ojúlówó pọ́nbélé ọmọ àlè tí ń pa ìran ọjọ́ ọ̀la ìran wọn rẹ́ tí ń ta ìran wọn lọ́pọ̀ fáwọn aráàta torí kíni oil block torí tí ni bẹ̀rẹ̀ kọ́ńtrátì káwọn náà kán lè rí wọn pé àwọn náà wọnú aṣọ́rọ̀ kí wọ́n bọ̀ ìyá dẹ̀ ń jọmọ Yorùbá lọ Fúlàní dẹ̀ ń lo agbára táwọn ní wọ́n fi ń protect àwọn ọmọ títí wọn. Mo fẹ́ kẹ́ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ bàbá yìí ẹ ti gbọ́ lánàá
Mama play lójoojúmọ́. So you will be able to know the type of leaders that we have in Yoruba land. Government owes these herdsmen a duty to protect their calling. And the idea repeats that if you go to Wuse market here, or any of the big markets in Abuja, you will see how people how federal government has provided Abuja municipal councils and the federal ministry of what do you call it? Of the FCT, Federal Capital Territory. How many or how much infrastructure investment is there? You have corner shops all over the place. You go to the market, the roads are tarred, there's electricity, there's water supply, there are conveniences for toilets. These are for Nigerians. These herdsmen are Nigerians. The government has the same duty that they owe these businessmen in Lagos, in market, in Alaba, in Onitsha, in Kano, wherever. They owe that duty to the herdsman too. Because he's a Nigerian. And these provisions are from public funds. They're from the private pocket of any governor or president or senator. They are monies from the treasury of this country. And every Nigerian has to pay in that treasury. So the government has a duty to find a wherewithal to make it possible or impossible for the husband to go astray. Ṣé rí pé tí n bá dárú jáde síta tí n bá sọ wípé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lọ tátà ní. Ẹ má bú mi mọ́, ó ní tí mo rí tí mo fi sọ bẹ́ẹ̀. Tí n bá dẹ̀ sọ jáde síta tí n bá sọ wípé gbogbo agbára tí àwọn Fúlàní ń lò tó dàbí pé wọ́n lágbára yìí, wọ́n lágbára. Àwọn bàbá wọn ló wà lẹ́yìn títí wọn. Àwọn bàbá wọn ló wà lẹ́yìn títí wọn. This man protect herdsmen, Boko Haram. Sultan of Sokoto protect Boko Haram. Ẹni lọ́nà wo? Ó jáde síta ó sọ wípé you fight Almighty Allah if you fight Boko Haram. Abdullahi, mo ti gbàgbé orúkọ ẹ̀. Ṣé Suleiman ni? Former governor of Nasarawa ló jáde síta pé government must protect herdsmen so they can be able to continue do what they know to do better. Láti lè máa rí ìran Yorùbá pa bí ẹni pẹran. Ṣé wọ́n protect wọn? State wo ló ní òsì ńlẹ̀ Yorùbá? Àwọn bàbá wa ló tún kó màálù lé wọn lọ́wọ́. Ṣàṣà ọba ní ilẹ̀ Yorùbá wọ́n rí bísínẹ́sì míì ṣe mọ́. Bísínẹ́sì màálù ni. Kì í dẹ̀ ṣe pé wọ́n wálé fún màálù o. Wọ́n tọ́mọ ẹgbẹ́ títì náà ti máa he Fúlàní kan pé kó máa wọ́n wá ẹni tó gbèdè wọn kó máa bá wọn sọ èdè fún. Kàgà kí irú ọba bẹ́ẹ̀ wá jẹ́ àlòkù sójà. Ṣé mọ̀ pé ẹ lè sọ èdè Haúsá, èdè Fúlàní ní sójà tí Yorùbá lẹ̀ gbẹ́dọ̀ sọ. Níbi tí ìyà jẹ Yorùbá dé, àwọn ọba ìyá wa kó màálù lé wọn lọ́wọ́. Mo sọ lé ní mo fọwọ́ ẹ̀ sọ̀yà. 65% àwọn màálù tẹ̀yàn rí láàárín ìgboro níbi tẹ́ ẹ kọ́lé sí. Tẹ̀yìn àti màálù jọ ń gbé káàkiri ẹ. Àwọn ọba ilẹ̀ Yorùbá lónìí. That is what give these people confidence. Àwọn ọba ilẹ̀ Yorùbá lónìí. Èyí tọ́ba ilẹ̀ Yorùbá ò ní lára màálù ọ̀. Òun ló fún wọn lórí ọ̀fẹ́ láti jẹ gàba lé ìran Yorùbá lórí. Afẹ́nifẹ́re that cannot protect, defend the Yoruba land, defend the Yoruba people, but they can defend the Arewa people. Ọlọ́run á dá fún yín o. Ọlọ́run máa dá fún yín. But bó ti wù kẹ́ gbọ́n tó, ìran Yorùbá máa lékè yín láṣẹ Olódùmarè. Mo kí yín pé
ẹ kú èní ọjọ́ ajé, ẹ kú àbọ̀ iṣẹ́ látàárọ̀, ẹ tún já pàdé lórí YouTube ní àṣálẹ́. Á dára fún yín o. God bless you.